ọdún ilé àtútù wọlé wẹ́rẹ́ ká má yọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé. àpò àmójúbà gbogbo wa ọdún ilé àtútù wọlé wẹ́rẹ́ ká má yọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé. àpò àmójúbà gbogbo wa àpò àmójúbà gbogbo wa múmìnà ayé pátá ọdún ilé àtútù wọlé wẹ́rẹ́ ká má yọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ ẹ̀mí ó ṣe púpọ̀ ọdún láyé. àpò àmójúbà gbogbo wa ṣùkúrọ̀ lè rọ̀bẹ̀ lọ́kàlì ọba tó lọ pẹ́ nìyí àmọ́pẹ́ wa ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó jẹ́ pé ilé ọ̀kẹ́rẹ́dẹ̀ ti fi mú ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó jẹ́ pé ilé ọ̀kẹ́rẹ́dẹ̀ ti fi mú bíjì ńlá ṣe yà tó láyé òun ẹ̀ nínú ọ̀la ńlá ló tún sọ́wọ́ ìláyé kì í ṣọ́gbọ́n kì í ṣe tẹ́wà látòkè pé ìṣọ́dún láyé ọba tó ṣe yíyọ ọpẹ́ ló fẹ́ ọba tó ṣe yíyọ ọpẹ́ ló fẹ́ àpò àmójúbà gbogbo àmọ̀mọ́kọ́ àmójúbà gbogbo múmìnì àti múmìnà àpò ọdún. ọ̀pọ̀ ìṣẹ́jú di wákàtí fọ́nrapọ̀ ọjọ́ ló yí padà lójọ́sẹ̀ ọ̀sẹ̀ ló parapọ̀ lódò oṣù kóra jọpọ̀ àjọ̀dún bọ́dọ̀ èyí ṣe kò àdúpẹ́ àníbọ́dọ̀ èmi ṣe kò àdúpẹ́ láìnà gbọ́ngàn tẹ̀lé àìlè kádìjú káàtó làjú pẹ́rẹ́ kí lóhun tọ́lọ́hún ò lè ṣe ara ó lọ́lọ́hún ò ti darí ara tó fi mí da èyí tọ́pẹ́ ara ìdùnnú ni èyí tọ́pẹ́ ọdún èyí ṣe wọn kò mú dúpẹ́ kí lè bá wọn pẹ́ jù ṣàmọ́dún. àpò àmójúbà gbogbo múmìnì àti múmìnà. Adúpẹ́ wọ́n ní bẹ́rù bá mọ núrò yóò dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí iléyá tọdún yìí ṣojú ẹ̀mí gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin gbogbo olólùfẹ́ wa pátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé a kí wa kú ọdún iléyá ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Elédùmarè eléyìí ò ní já ṣe mọ́ fún gbogbo wa o. Ojú wa máa rọ́dún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé. Mo kí yín káàbọ̀ sórí ètò TAMPAN USA chapter. A kí yín káàbọ̀ lórí ètò TAMPAN USA chapter. Ẹ kú déédé àsìkò yìí. Ara ò lè bí gbogbo lẹ́kọ̀ọ́ ẹ dákun o. Ní tí ó fàjà lórí ètò lónìí ó ní tí wọ́n bá rẹ́ran ọdún mi. Àtàná mo ti dẹnúlẹ̀ àti jẹta mo ti wà ní àwẹ̀ pé kíkùn mi lè gba ẹran ọdún sí ìwà rẹ èèyàn kankan yá mi kan wọ́n wá lọ gbé fọ́tò ẹran wọ́n ní kémi máa jẹran ẹ dákun ṣe lẹ́yìn bójú mu èmi ò fara mẹ́yìn o ẹ dákun ẹ bá ń fẹ́ràn ọdún mi ránṣẹ́ lẹ́rọ̀. Mo kí wa káàbọ̀ a kú ọdún léyá ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé. Mo dẹ̀ tún kí wa kú àmójúbà oṣù tuntun, oṣù ayọ̀, oṣù dùnnú, oṣù àlàáfíà, oṣù rọrùn gbogbo tá a ti ń lébọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí lóṣù yìí yóò tẹ̀ wá lọ́wọ́ láṣẹ Elédùmarè àlà ọdún yìí já o. Gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ níwájú gbogbo ogun COVID corona gbogbo ẹ̀ pátápátá kò ní yálé wa láṣẹ Elédùmarè. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń kí gbogbo yín o. Ẹ̀rẹ̀ pópẹ́ wa díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ má bínú èrò à ń ṣe gbogbo ẹ̀ náà ni kó lè dùn kó lè jọra wọn. Ẹ má bínú wípé àgbà yín ní àkókò ẹ má bínú. Mo kí igbákejì ààrẹ wa ẹ̀sìkè má bìfà Ọ̀túnba tíá ọwọ́ méjì fèèyàn kan. Mo kí ààrẹ wa náà lẹ́gbẹ̀ẹ́ TAMPAN USA káàbọ̀. Mo kí ìyá mi Làbákẹ́ Yusuf mo kí yín ẹ kú ọjọ́ méjì o. Mo kí yín o ìyá mi bàbá mi Ṣẹ́gun ẹ káàbọ̀. Ọláwùmí mo kí yín káàbọ̀ sórí ètò yìí la mọ̀ sí TAMPAN USA. A gbé ètò yìí kalẹ̀ láti máa gbé àwọn òṣèré wa ní ọlọ́kan òjọ̀kan ní ìlú wa Nàìjíríà láti máa gbé wọn wá sórí ètò yìí. Àwọn kan tó rú wa lójú tí a mọ̀ táwọn ní irọ́ ni ó ti bímọ 4 irọ́ ni kò mọ nǹkan kan paṣẹ́ mo mọ̀mọ́ gbádùn rẹ̀ ní eré kò yẹ kó ṣe báyìí tí ó mọ tawọ́ takùn tasẹ̀ ta gbogbo ara níkùn wa.
a wá gbé ètò yìí kalẹ̀ láti máa rán wa létí àti láti máa mọ̀ nípa nǹkan tá a mọ̀ nípa iṣẹ́ TAMPAN USA. Nípa TAMPAN worldwide, ẹ jẹ́ kí n sọ pé TAMPAN worldwide láti máa mọ̀ gbogbo àwọn nǹkan tá a mọ̀. Abala kan nìyẹn, a ní béèrè fún wọn. Abala kejì a máa béèrè nípa ṣókí nípa ìgbésí ayé wọn. Abala kẹta ó ní abala ẹwà èdè Yorùbá àfihàn wa létí. Àlejò wa ti tòní ni mi ṣe wà wọn bóyá Olúṣọlá ni wọ́n ni o, bóyá Adéṣọlá ni wọ́n ni o, bóyá Ṣàngóṣọlá ni wọ́n ni o. Wọ́n ṣà ń jẹ́ Sola Kosoko Abina. Ààrẹ ṣé mo gbórúkọ yẹn o, Sola Kosoko, ọmọ bàbá wa Kosoko, ọmọ wọn ni àlejò lórí ètò wa lónìí. Ẹ dákun ẹ má bínú tí wọ́n bá porúkọ yẹn. Sola Kosoko náà kọ, bóyá Abina bí mi rántí orúkọ ọkọ wọn, kàn má bínú. À ń retí wọn, àwọn là ń retí báyìí kan wọlé sórí ètò. Gẹ́gẹ́ bí mo ṣe ń kí yín, bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín o. Wọ́n ní tí kinní kan bá wọlé àfọ̀gbójú wọlé, èrè pé gbójú mo fi wọlé torí wọn pé mo pẹ́ kí n tó dórí ètò lónìí tí ó dẹ̀ wá rí rí. Ẹ má bínú, mo bẹ̀bẹ̀ ní ẹ dákun. Ṣé kí n dìde orí ìkúnlẹ̀ mo wa? Ṣé mo lè dìde? Ṣé kí n dìde? Wọ́n ti ní kí n dìde. Ẹ ṣé, ẹ káàbọ̀, ẹ kú ìkàlẹ̀. Ààrẹ wa ní TAMPAN USA chapter ti dá mi lò. Sa Délé Ògúndípẹ̀ Jagaban gbogbo àgbáyé, Jagaban gbogbo àgbáyé lèmi fún yín o. So ẹni tó bá fẹ́ wá lọ́mọ tún Jagaban tó kù kan lọ́mọ tún yín òkè ní Jagaban gbogbo àgbáyé. Ààrẹ tí a nu ní America chapter USA, ní America USA chapter. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí. À ń retí ìyá wa Sola Kosoko Abina kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí nítorí pé ọjọ́ ń lọ jẹ́ẹ̀jẹ́. Ẹ̀dẹ̀mọ̀ lórí Instagram wákàtí kan báyìí gbím wọ́n máa gbáyàn bóde ni. Wọ́n ṣe lójú àánú kankan ní orí Instagram pẹ́ẹ̀pẹ́, kò sójú àánú kankan fún wọn bẹ́ẹ̀. Tí wákàtí kan bá ti pé báyìí wọ́n gbáyàn síta ni. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń kí yín o. Ẹ̀bùn Ọlátayọ̀ ẹ káàbọ̀ o. Ire Olúwa Ṣùbòmí olórúkọ ọmọ mi. Ẹ̀yin lẹ́sọ̀wọ́ kọ́ o, ẹ̀yin lẹ́sọ̀wọ́ orúkọ o. Màmá mi tọ́pì yẹ̀mọ́. Bẹ́ẹ̀ ni tí a ń ta ní àìsíké ẹran ọdún mi ńkọ́. Mo ń dúró kí ìyá wa Sola Kosoko kan wọlé sí. Mo kí yín o ìyá mi top yẹn. Ẹ̀yin ọ̀dà ẹ̀pá àwọn làkápò ẹgbẹ́ TAMPAN USA. Àwọn ní gbogbo owó wà lọ́wọ́ wọn. Adẹ̀bẹ̀ wọn pé kán wá yá wa ló wọ́n ní kò sówó rọ́ọ̀sì ni àwọn náà kò gbowó ẹgbẹ́ sọ́wọ́. Tẹ́ bá ń gbọ́ iṣẹ́ ọwọ́ wọn àná kó ẹgbẹ́ sọ́wọ́. Kí ìyá wa tó wọlé ẹsẹ̀ ìjà ṣeré ọwọ́. A wà lẹ́yìn àsìkò ọdún iléyá. Ẹni tó bá gba ìbéèrè yìí, àwọn ẹjẹnsẹ ní àwọn márùn àkọ́kọ́ tó bá kọ́ gbà ẹ̀bùn pàtàkì wà fún wọn fún iléyá. Ẹ dákun o, wọ́n máa ń sọ pé ibi kinní kan láti mọ́ọ̀lẹ̀ jẹ. Ẹ dákun, bó lẹ̀yin ṣe mọ̀ lọ́dọ̀ tí wọ́n á níbi kinní kan láti mọ́ọ̀lẹ̀ jẹ. Báwo ló ṣe rí lọ́dọ̀ tí yẹn ẹjọ́? Ibi kí láti mọ́ọ̀lẹ̀ jẹ ó yá. Àti lórí Facebook mi náà, ẹni tó bá gbà, àwọn márùn àkọ́kọ́ tó bá kọ́ gbà tán wà nílùú Nàìjíríà ni o. Ṣé ẹgbẹ́ ìsìnkè wọ́n láwọn fẹ́ràn ọdún mi ránṣẹ́. Kódà o mo bí àwọn ìyá Ìjẹ̀búdé o. Bọ́lá Amúlùdọ̀ for Atlanta ẹ káàbọ̀. Here place ẹ káàbọ̀. Ibi pẹlẹbẹ lọ́dọ̀ tí ẹ dákun àwọn kan wà tó bá sọ mi ní ìgbà wọlé fún wọn. Àwọn tó ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ tó ti mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ yìí wọ́n á ní ẹ jẹ́ ká ṣe kinní kan mọ́lẹ̀ jẹ. Ẹ dákun ibo ni ìyá mi Àṣàbí olórìṣà tó á lé màmá. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí. Mo ń wo ọ̀nà méjèèjì. Àwọn tó bá kọ́kọ́ gbà, márùn àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà, ẹ̀bùn eléyìí wà fọ́kàn lára àwọn olólùfẹ́ Àdùkẹ́. Wọ́n fẹ́ sponsor eléyìí, kì í ṣe TAMPAN ló fẹ́ fún wọn lówó eléyìí o. Ọ̀kan lára àwọn olólùfẹ́ mi tó ń ṣọdún léyà lánàá wọ́n láwọn fẹ́ fún àwọn márùn yẹn lẹ́bùn ẹ̀bùn ọdún. Kíní ti wọlé dé o. Ó yá o, ẹ wọlé o. Ó yá ẹ wọlé o. Ibi pẹlẹbẹ rárá, gbogbo ẹ̀yin tẹ́ kọ́ ibi pẹlẹbẹ bẹ́ẹ̀ kọ́ lórí o. Ibi pẹlẹbẹ kọ́ o. Ibi pẹlẹbẹ kọ́ o.
àmọ́ retí kí màmá Rainbow yá mi ilẹ̀ mo wà ṣé kí n dìde ẹ káàbọ̀ o ìyá mi sẹ̀wọ̀n kó tún ní ká tún gbé yín padà wá sórí ètò wọn láwọn gbádùn ètò tá a ṣe ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn màmá Rainbow ẹ túbọ̀ pẹ́ fún wa o ẹ jẹun ọmọ dalẹ́ o. ààrẹ ọ̀rọ̀ yín yé mi ọ̀kan lára àwọn olólùfẹ́ Àdùkẹ́ tó fẹ́ràn Àdùkẹ́ náà láwọn fẹ́ fi ṣọdún léyà fún àwọn olólùfẹ́ wa ní Tampan USA mo mọ̀ pé kì í ṣe látọ̀ ìtorí ẹ̀ mo ti sọ pé kì í ṣe látọ̀dọ̀ ẹgbẹ́ ó yá àwọn níbi pẹlẹbẹ láti ṣe kí ni ṣé bí pẹlẹbẹ ni wọ́n á níbi kinní kan láti mọ́ lẹ̀jẹ̀ ṣé bí pẹlẹbẹ ni gbogbo àwọn tó ń kọ bí pẹlẹbẹ ẹ̀gbá o mò ń retí kí ìyá mi Ṣọlá kò sọ kankan wọlé mò ń kà o wọ́n níbi kinní kan láti mọ́ lẹ̀jẹ̀ dákun ẹnìkan ṣẹ̀ṣẹ̀ wọlé ní tí wọ́n gbọ́dọ̀ kọ ìdáhùn sí ìbéèrè yìí mo fi Ọlọ́run bẹ̀ wọ́n wọ́n gbọ́dọ̀ kọ ìdáhùn sí ìbéèrè yìí mo fi Ọlọ́run bẹ̀ wọ́n torí mo mọ̀ pọ́n mọ́ àwọn kan tó ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ tó ń wà lórí ètò kán má dákun kán jọ kán má sọ mo fẹ́ kí àwa tí a ṣẹ̀ṣẹ̀ darapọ̀ àti gbé ìyàwó ilé báyìí. mo ti gbé yín wọlé o. Ìyá wa wọ ẹgbà mi. Ṣé ẹ fẹ́ wọnú mọ́tò ni àbẹ́ ìsọ̀kalẹ̀ inú mọ́tò? Àwa aṣọ ọdún lè ní. Àwọn náà sọ́dọ̀ ẹ̀rí tí mo rọ́lẹ́rẹ́ tí mo kàn dúdú ni àbí tẹ́tọ́ yìí tí lo bóòrùn. Mo ti wá ogbó lẹ́yìn rí bòrùn mi ni mo fẹ́rẹ̀ mọ́ sunkún. Ọdún ṣe mísíkì wà bẹ́ẹ̀ lè gbọ́ nǹkan tí mi sọ ni mo ṣe wá wọnú mọ́tò. Ẹ káàbọ̀ Báríkà de Sala, a kú ọdún o. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mà. Àmín. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta o. Ẹ káàbọ̀ sórí ètò Tampan USA. Thank you ma. Yes ma. Gbogbo ilé ń kọ́ o. Gbogbo ilé wà dáadáa ṣé dáadáa lábẹ́yìn náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ọmọ wa ń kọ́ o. Àwọn ọmọ wà dáadáa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ máa tún mi náà kọ́ torí tí bá ń doni ní pọ̀lọ́ láìní. Màá mú àbí ṣe máa DHL sí. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé. Ẹ káàbọ̀. Ní ṣókí, ìjẹ́ a lè mọ̀ yín orúkọ yín iléèwé tẹ́ lọ bí tẹ́ ti ṣe kékeré níṣẹ́jú kan. Ok, orúkọ mi ni Ṣọlá Kòsọ́kọ́ Abina. Èmi lọ pè ló ẹ dápẹ́ ya èèyàn wẹ́ mọ́ bínú Abina ọ̀tọ̀ ní tí mo lọ pè o. Ẹ mọ̀ tó ń lè yá wa. Kí lẹ pè é? Sí ìrántí tí mo pè mọ́ ìyá mi. Abina lorúkọ ọkọ mi. So, mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ajé Methodist Primary School ní Sabo Yaba. Mo lọ sí secondary school ní Ajé Comprehensive High School ní same Sabo Yaba. Mo dẹ̀ ṣe mo lọ sí àwọn institutions bíi mélòó kan. Mo lọ sí Federal College of Education. Mo ṣe basic and advanced studies in computer. Mo ṣe basic and advanced studies in computer. Ṣílẹ̀kùn tó bá máa ṣílẹ̀kùn. So ẹ má bínú. Ẹ má bínú. Mo lọ sí Ọlábísí Ọ̀bánjọ University. Wọ́n ní Tolúṣọlá ní Adéṣọlá. Adéṣọlá. Ẹ máa sọ lẹ́yìn wa. Mo lọ sí Ọlábísí Ọ̀bánjọ University. Mo ṣe diploma in industrial and labour relations. Mo ṣe sociology. Mo ní BSc in sociology. Mo dẹ̀ tún wá padà lọ ṣe performing arts ní same Ọlábísí Ọ̀nà. Torí tí mo fẹ́ béèrè inú pé gbogbo tẹ́ ti kálẹ̀ èmi ò tí ì rí tó jẹ mọ́ àwọn ṣiṣẹ́ tíátà ó wọ́n yẹ pé ní ẹ̀jẹ̀ tó wà lára bàbá mi ló bọ́ sínú ẹ̀jẹ̀ sí yín. Àìpẹ́ yìí náà mo ṣe lọ ṣe yẹn gbogbo ìta lọ ṣe òtí ju 5 years ago lọ. Ẹ̀rẹ̀ ti wà nínú eré nìsí yóò ti lé lógún ní 100 ọdún báyìí o. Ọlọ́run á jẹ́ ká pẹ́ láyé. Ọmọ ìlúwẹ̀ àti ṣe láti kékeré. Ọmọ ìpínlẹ̀ Èkó ni mí, ìsàlẹ̀ Èkó, Ẹ̀ṣá lórísun. Iná ọ̀bẹ ṣẹ̀dá mú wa ṣẹ́gun ọ̀yà kọrin ìṣẹ́jú kan fún wa. Ọlà àbàláyé ọlọ́gẹ̀dẹ̀, ẹ̀yọ̀ oníkó,
ẹ̀yọ̀ àǹgẹ̀rẹ̀ ìsàlẹ̀ èkó àwọn ọlọ́run wá tiwa ni wọ́n ń ṣe ìbádẹ́nu ọlá ibẹ̀ lọ ń dádé adé orí ọba wa gbadé ó dìínú ìgà ilé ọlá ẹ má jẹ́ ká kọjú. ọlà adépẹ́ lórí gbogbo àwọn ọba wa nílùú èkó ìmọ̀lẹ́bà yìí sì yẹn kú ni o. ẹ ṣe ìyá wa a kí yín káàbọ̀ ààrẹ wa Jagaban Adélé Ògúndípẹ̀ wọ́n ní ká kí yín o wọ́n ní ẹ ṣe tá a pè yín tẹ̀lẹ̀ jẹ́ wa àwọn ESCO gbogbo America USA chapter wọ́n ní ká kí yín Ọ̀túnba Mádùúpá wọ́n ní ẹ ṣe o pé kẹ́ má gbàgbé ẹran o gbogbo wa la kí yín káàbọ̀ ní kọ́mọ́kọ́bọ́ ìyá wa gẹ́gẹ́ bí a ti gbọ́ wọ́n ní ẹ wà lára àwọn National Working Auditor ṣé bẹ́ẹ̀ ni. I'm the national auditor for our very dear association, TAMPAN. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé ní ṣókí fún wa nǹkan tí ẹ dúró fún kó mọ̀ jẹ́ ilẹ̀ kówó ẹgbẹ́ sápò àbẹ́yìn ilẹ̀ ọ́fíìsì owó jáde ní ṣókí? Owó wo la ní gan-an? Àlówó ẹ mọ̀sán fà lówó olówó ni wá o. Olówó ni wá ọlọ́wọ́ aṣọ olówó lágbára Ọlọ́run. Àmín. Role tèmi ni wípé mo wà gba ẹgbẹ́ ní ìmọ̀ràn because internal auditor ni mí mi ṣe external auditor. External auditor ni wọ́n máa lọ pè wá láti ta pé a fẹ́ mọ bí gbogbo owó yìí ṣe lọ o bó ṣe ná sí o ṣé wọn kó owó jẹ ṣé ọ̀tọ̀ ẹ̀kọ́ fi ṣe lọ́ fi ṣe ṣé iye tí wọ́n ní kọ́ ra kíní ṣé iye tó ń tà nìyẹn ṣé kí gbogbo iṣẹ́ yẹn ni auditor máa ń ṣe but external máa wá láti wá ṣe àyẹ̀wò pé ṣé wọ́n ná dáadáa ṣé wọ́n fi ṣe ohun tó ẹ̀kọ́ fi ṣe ṣé nǹkan tí wọ́n fẹ́ fi ṣe ṣé kò pọ̀ ju ṣé owó tí wọ́n mú ṣé kò pọ̀ ju iye nǹkan tí wọ́n fẹ́ fi ṣe lọ gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni iṣẹ́ auditor but torí pé mi jẹ́ internal auditor mi ò ní dúró dègbà tí èèyàn kan máa ní owó tẹ́kọ̀ yìí ẹ fẹ́ ra generator nígbà tẹ́mi lọ́rùn generator tẹ́ ra yìí mo gbọ́ pé 250 ló ń tà but 350 lẹ kọ sílẹ̀ èmi ò ní dúró dègbà yẹn wọ́n ti list nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n need wọ́n ti ṣe èmi máa gba copy tèmi máa ṣe findings máa ṣe investigation tèmi pé prices ẹ̀ rèé àwọn á get back sí mi pé iye báyìí ni wọ́n pe àwọn nǹkan yẹn èmi náà dẹ̀ confirm pé òótọ́ ni iye bẹ́ẹ̀ lélẹ̀ eléyìí iye báyìí lèmi rí o báwo ni tí ń ṣe rí báyìí ó lè jẹ́ táwọn lọ náwó àṣẹ ní tèmi lọ àwọn àmọ́ bá ṣe máa yọ síra wọn pé ẹ má jẹ́ ká ṣe nǹkan tó tó yẹn o torí kówó lè nú ẹgbẹ́ tí wọ́n fi ṣe nǹkan mi o so my role is to check bá ṣe ná owó wa ká máa fi owó ṣe the right things I do all the time. Ẹ ṣeun ìyá wa ẹ̀yin lẹ ń bá wa wo bówó ṣe ń wọlé bówó ṣe ń jáde tábà nánà kùnà ẹni tó bá nánà kùnà ẹ̀kọ́ ọlọ́pàá gbé ni àbí. Kò nídìí ọlọ́pàá máa bára wa fa wàhálà ni. Ó dá ìyá mi mo ní ìbéèrè kékeré kan o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ́dítọ̀ yìí wọ́n wá ní pé ìjọba bá a ti ní ogun wá ṣe ra owó ẹ̀bẹ̀ sí ìjọba ìlú Nàìjíríà kí ó wá di Monday ọjọ́ ajé táwọn kan ní ìjọba ní gbogbo àwọn òṣèré Tampa ẹ̀rẹ́rìn gbogbo àwọn òṣèré Tampa mo tẹ̀sẹ̀ dùn wọ́n nínú lásìkò ọdún iléyá tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n wá gbé $1 billion fún ẹgbẹ́ ẹ̀dá kí ni nǹkan àkọ́kọ́ ni o tẹ́gbẹ́ máa fowó yẹn sí nǹkan àkọ́kọ́. Ẹ má bínú kí ni yẹn á jẹ ẹ̀kọ́ mi tó ń tẹ́sọ́ dáadáa. Mo ní bá a ṣe wà lẹ́yìn pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyá káwá lọ́jọ́ ajé tó ń bọ̀ ìjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá ní àwọn tẹ̀ fẹ́ dùn gbogbo àwa òṣèré nínú nílùú Nàìjíríà tó wà ní Tampan pé àwọn wá gbé $1 billion sílẹ̀ fún ẹgbẹ́ mo wá ní kí ni nǹkan àkọ́kọ́ tó máa kọ́ ṣe nínú ẹgbẹ́ fowó yẹn ẹwà tí mi ṣe ranjú ẹ wò pé $1 billion tán mo rí ibẹ̀ ṣe ranjú o kò máa tí nǹkan tó lòun máa lè ṣe kò sí o.
tí wọ́n bá fún wa nírú owó bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tí ẹ máa sáré ní nǹkan báyìí ni mo fẹ́ fowó ṣe ó máa gba èrò a máa jókòó ní sí round table nǹkan àkọ́kọ́ tá a máa fi ṣe mi ò lè sáré sọ bẹ́ẹ̀ yẹn because nǹkan ẹgbẹ́ ni ó yàtọ̀ sí personal owó ti tèmi àjọ máa jókòó àwọn ọ̀jọ̀gbọ́n àjókòó kí ló wà pressing tí ta lè sáré fi owó yìí ṣe àmọ́ a ní scale of preference máa wà ẹ mọ̀ pé nínú scale of preference tá a ṣe ní school gbà yẹn a máa ní kí làwọn bóyá ó ṣàmà ní ó máa dáhùn tó jẹ́ pé priorities wọn máa high jura wọn lọ àwọn ẹ̀ la máa kọ́kọ́ fi owó sí bọ̀ pé kí n sọ pé nǹkan pàtó I cannot. ẹ̀yin òun wípé bówó ìṣe dé o a ní ìdí ìṣọ́rẹ́ǹsì fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá nígbà ọkọ̀ fowó ṣe gbàràmù. nígbà tá a ti níyàn already. ẹjọ́ tí gbogbo ọmọ ẹgbẹ́ ló ní ìṣọ́rẹ́ǹsì mà. kò ṣe gbogbo wọn but àti majority ló máa ní. àbẹ́yìn kò pé afẹ́ fi kọ́lé sinimá kan o tó máa tóbi jù lágbàáyé sọ pé kò ní sí wẹ́ẹ̀rì ní àgbáyé sọ pé ìlú Nàìjíríà nìkan ló máa wà. ìyẹn $1 million náà ló máa kọ́ yẹn. $1 million ẹ̀ mọ iye tí Amẹ́ríkà jẹ́ $1 million ló máa jẹ́ yẹn. a máa rí nǹkan tá a máa definitely kò kí n ṣe nǹkan tí a máa sáré rò bẹ́ẹ̀ yẹn. ó dáa ká tún tẹ̀síwájú nínú abala ìbéèrè wa kí ìṣẹ̀ tó tẹ̀síwájú nípa ìbéèrè ti Tampan. àwọn ìbéèrè ti Tampan USA rán mi làwọn ìbéèrè tí mo bí yìí èmi láwọn ìbéèrè tèmi wọ́n fi ṣe mí ní máa tawọ́ takùn tasẹ̀ nínú mi láti bí ká tó wá lọ sábala Yorùbá ká rọra wa létí Yorùbá ká tó wá lọ sí ìbéèrè ti Tampan mo máa fẹ́ yà gẹ̀rẹ̀rẹ̀ lọ síbi àwọn nǹkan kankan tó ṣẹlẹ̀ ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. ìyá mi wọ́n lẹ̀ tutù bí omi inú àmú mo mọ̀ fẹ́ fìwà jọ yín díẹ̀ ṣé lóòótọ́ ni. mi ò tutù bẹ́ẹ̀ o àwọn èèyàn máa ń bí nípa mo. ìdílé mi sọ nínú òsọkọ́ family challenge tẹ́ ṣe kí n fèsì èdè Ìbàdàn pé òun ni mo kọjá dé o. kẹ́ ẹ lè mọ̀ dáhùn tẹ́ fún mi o. tó bá ní mo tutù láàárín àwọn ọkọ lọ́sọ̀kún mi tutù yẹn. láàárín àwọn family kì í ṣe láàárín àwọn ọ̀rẹ́. wọ́n ní láàárín gbogbo wọn ta ló ṣe tutù lèmi ọmọ Yorùbá tutù tẹ́sán yìí. English only am the coolest. Coolest náà ni kéèyàn níwà tutù. èmi láàárín àwọn tó dárúkọ yẹn mi ni the coolest lọ sọ yẹn. ìyẹn ò mí pé mo jẹ́ ti bẹ́ẹ̀ yẹn náà. ìyá mi ẹ̀jẹ̀ tó burú. mi ò fẹ́ wàhálà. ṣùgbọ́n wọ́n ti lẹ́nu ẹ̀gbẹ́ wọn jẹ pèrè. mi ní gé wọn jẹ a lot of times máa ń sá fún wàhálà nítorí pé ṣúrálì mi ò lẹ́mi wàhálà. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. rojọ́. iṣẹ́ wa gan tá à ń ṣe fọ́ọ̀bù ẹjọ́ rẹpẹtẹ tí bá rò ní bóyá mi ni mo ṣe production láti mo wá ní reason láti sọ for that day máa jí ẹ̀ lálẹ́. ọ̀nà kan mọ̀ inú kóhùn mi ha tàbí kọ́nà kò mọ̀. ohun wọ́n dẹ̀ wà lára kan tá a fi ń ṣiṣẹ́ wa. bẹ́ẹ̀ni. gbọ́dọ̀ ní good voice ẹ̀ at some point tí bá ní àwọn iṣẹ́ mi tí mo fẹ́ voice mi wà sí onírọ̀s màá máa mu omi gbóná warm water because I want my voice to come out well. tí èèyàn bá act tí voice ẹ̀ bá jáde dáadáa ó máa affect acting. acting yẹn bẹ́ẹ̀ ni. so mo dé lára àwọn courses tí mo ṣe ní yunifásitì course yẹn wọ́n pè ní man know thyself. mi fẹ́ wo bí ṣe máa pè é Yorùbá kí ènìyàn kó mọ ara ẹ̀. máa wọ kílẹ̀ pé. man know thyself. Okay kéèyàn mọ ara ẹ̀ náà ni. Man know yourself. You have to know yourself. ẹlòmí wà fáfomi tútù wẹ̀ gbogbo ẹsẹ̀ máa tutù ni ó ní bóyá ibẹ̀ ẹsẹ̀ lè máa gbọ̀n. ọ̀sẹ̀ láti mọ ara ẹ̀ dáadáa. tí mo bá ti fẹjọ́ ṣé fọ́ọ̀sì sọ̀rọ̀ yìí torí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ mò ń gbóhùn ara mi padà fún ẹ̀kọ́ so ó dà pé mo fi ariwo. ẹ jẹ́ kí n yílẹ̀ mo ti yílẹ̀ o ó yẹ sọ̀rọ̀. Okay
so bí ṣe fi fọ́ sọ̀rọ̀ yìí. ẹjọ́ tẹ́ ń gbọ́ wọn ẹjọ́ tẹ́ bá ń gbọ́ ẹ jẹ́ kiri top up yẹn ẹjọ́ torí mo ti yí speaker yẹn sílẹ̀ díẹ̀ ẹ̀yẹ́ máa sọ̀rọ̀ lọ. so tí mo bá sọ̀rọ̀ púpọ̀ títí máa fìlẹ̀ so one of the major reasons mo ṣe máa ń sá fún ọ̀rọ̀ púpọ̀ nìyẹn máa sọ̀rọ̀ níwọ̀nba torí mo ti mọ̀ pé tí mo bá sọ̀rọ̀ ó máa affect voice. ẹ̀yin gbóná nu ká jẹgun tẹran ẹ dákun ṣé egun ajá ni ẹ dákun ṣé egun ẹran ni egun adìẹ ni àbí egun ẹja àbí gbogbo ẹ̀ join together. kò sí egungun tẹ́mi ò lè dissect. tó lè yá mo kàn ya bara lọ́pọ̀ balabẹ̀yẹ ni ká tún padà sí ìbéèrè ti TAMPAN USA tí wọ́n rán mi. ẹ dákun kí ni ipa tí ẹ̀ ń kó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ external auditor àbí internal auditor. internal kí ni ipa tí ẹ̀ ń kó nínú ẹgbẹ́ pé bí mo ṣe jẹ́ internal yìí o mo fẹ́ kẹ́gbẹ́ yìí tẹ̀síwájú ju bó ṣe wà lọ ní o àwọn nǹkan tí mo ní lérògbà lélẹ̀ fẹ́gbẹ́ yìí láti gòkè ju bó ṣe wà yìí lọ. ǹjẹ́ a lè máa wọ àwọn nǹkan bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣe rí àwa CWC the Central Working Committee a máa ń fọwọ́sowọ́pọ̀ láti fi ṣe gbogbo nǹkan ni and we have achieved a lot of things and we are yet to achieve some things so yẹ pé a ti kọ sílẹ̀ ipò gbọ́dọ̀ achieve a máa ń set goals àwa pé lọ́dún tó kọjá àwọn nǹkan kan wà tá a kọ sílẹ̀ a gbọ́dọ̀ achieve gbogbo ẹ̀ lọ́dún yìí tó a achieve gbogbo ẹ̀ tó nínú ẹ̀ a achieve ẹ̀ lọ́dún tó ti wà yóò tún àwọn nǹkan náà tó máa achieve lágbára Ọlọ́run tí ó bá sì ti covid tó fà sẹ́yìn díẹ̀ àbá títí ẹ̀ parí gbogbo yẹn náà but ó ti fà sẹ́yìn díẹ̀ lágbára náà bá ẹsẹ̀ parí gbogbo ẹ̀ díẹ̀ náà àti ṣe so plans wa ṣe plan in the and need to do a plan a máa jọ sọ ni so nǹkan tá a bá rẹ̀ ti come to conclusion tá a bá come to we make sure we achieve it irú ọ̀rọ̀ insurance tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn sìn I work towards it and we achieved it. ID card, keep on make sure we want the ID card. At work towards it and we achieved it. Àwọn bí owó ẹgbẹ́ kí òṣìṣẹ́ kó máa sanwó. I look for ways to make sure pé wọ́n wọlé bó ṣe yẹ kó máa wọlé because wọ́n ní owó yẹn láti fi ṣe a lot of things for ẹgbẹ́. So plans pọ̀ rẹpẹtẹ ṣe mọ̀ pé àwọn TAMPAN kọ̀ọ̀kan ló ń gbọ́ mi. bẹ́ẹ̀ni gbogbo àwọn ará ilé fẹ́ràn àwọn TAMPAN. so àwọn ibi tí mo ò ní sọ̀rọ̀ dé. bẹ́ẹ̀ni ó yé mi ọ̀pọ̀lọ níta bá débi ìròkáfò àdẹ̀ kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. kánà TAMPAN nìkan ló ń gbọ́ mi sìn ó náà bí tí máa sọ̀rọ̀ dé. ó ti yé mi ìyá mi mo tún fẹ́ ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ sáwọn ara àwọn ìbéèrè tó máa tawọ́. mo tún padà bọ̀ wá sáwọn ìbéèrè challenge yín o ṣùgbọ́n mo fẹ́ fi ìbéèrè tó tawọ́ takùntasẹ̀ TAMPAN USA kan ló rán mi lélẹ̀ fúnra mi mo ránra mi mo dẹ̀ mọ̀ pé inú àwọn èèyàn náà máa dùn láti mọ̀ nípa ẹ̀. ìyá mi ìjẹ́ a rí gẹ́gẹ́ kí wọ́n kọ́ béèrè ní ìbéèrè lákọ̀ọ́kọ́ pé ẹ fẹ́ràn láti máa ṣeré bíi ṣé ẹ ní nǹkan pàtó pé tí mo fẹ́ràn láti máa ṣe jù ní pé tí mo fẹ́ máa act most jù lélẹ̀ pé tí mo fẹ́ máa ṣe jù lélẹ̀ ìjẹ́ ẹni àbí anything tó bá gbé wá fún gbé kẹwàá action lẹ máa act lé lórí. A very good actor must be versatile. Good actor kí wọ́n naturally for every actor ó máa ní máa gbé wá fún ẹ tó jẹ́ pé area of speciality ẹ̀ gangan ni pé you do justice èèyàn máa ní strength nínú àwọn areas yẹn ó máa náà roles kan tí wọ́n máa gbé wá fún ẹ tó jẹ́ pé ó máa put extra strength láti achieve bí ní sísá bá ní kí wọ́n ṣe aṣẹ́wó nínú film ó máa take ó máa gbé ìbọn síbi aṣẹ́wó tẹ̀sán yẹn náà mo máa ní extra mo máa need extra strength because èmi àti ẹ̀ta rẹ̀ gan so
tí mo bá ti kọ́kọ́ ka script tí mo ti rí pé ní àwọn area kan tí mo ti ka ṣe ní pé bóyá mo fẹ́ sì àbí èèyàn fẹ́ ṣe kọ̀ọ̀kan ó máa ń take mi láti àwọn piazzas nílé ìgbà míì ọkọ mi gan ló máa gbá mi máa ṣe ló máa jẹ́ panelist tó máa dúró síwájú mi máa rò máa ṣe báyìí máa ṣe oríṣiríṣi á ní wàhálà òdì tiẹ̀ máa tún ṣe á ní máa múlò èsì yẹn ó máa ṣe báyìí so àwọn areas pa tó jẹ́ pé èèyàn máa need extra skills pé irú eléyìí mi mú ṣe gbọ́dọ̀ ṣe research mi mo lè sórí ẹ̀ lọ sórí YouTube kí ló máa bá àwọn aṣẹ́wó ṣe ṣe máa bá àwọn èèyàn ṣe just because for every role tó bá dàbí ẹni pé wọ́n pa ìdáadáa research iṣẹ́ actor nìyẹn ó dàbí kọ́ ní kí wá ṣe fún doctor I am not a medical doctor but I have seen doctors èèyàn lọ hospital tí wọ́n ń ṣe wàá tún wá pè wọ́n wàá tún wá béèrè àwọn questions mo lè torí ẹ̀ dídí lọ hospital kí lọ́wọ́ bá yẹn ṣe hours pẹ̀lú wọn béèrè few questions because mi ò ní fẹ́ gùn láti kí wá ṣe tó bá jẹ́rò lọ́ọ̀yà náà ni mo ti mọ àwọn times kan tí mo máa àwọn àṣìṣe ló ń lọ yẹn mọ̀ pé mi alálejò. kán má bínú kán dákun kán má bínú abẹ̀ wọ́n gbogbo ọmọ ìlú Amẹ́ríkà ló bẹ̀ wọ́n àwọn ọmọ ìlú àtọ̀dẹ́ wà lórí ètò yìí náà bẹ̀ wọ́n kọ́mọ́bìnú sí wa tó jọ. Mi ti gbọ́ àwọn òbí. So ìbéèrè ní kejì tí ìfúnlẹ̀. Ok mo ti dáhùn ẹ̀ náà. Ìbéèrè ní kejì ǹjẹ́ ẹ kópa kan rí nínú eré tẹ̀sí ń ṣe lọ tólùdarí eré wa sọ pé dúró síbẹ̀ gẹ̀ẹ́sẹ̀ bá ṣe fẹ́ kó ṣe dáadáa ǹjẹ́ ó wáyé rí tó bá wáyé kí ni báwo ni ó ṣe rí lára yín kí dẹ̀ làtúnṣe tẹ̀ ṣe. Ìdí tá a fi máa ń ní director fún iṣẹ́ wa náà ni wípé kó correct wa níbi tí àbá ti ṣe dáadáa. Whenever you are acting, you are not seeing yourself. Àwọn èèyàn ló ń wù ẹ́. Nígbà míì wà pé nǹkan míì wà èèyàn tó act. Director ló máa sọ pé ọ̀rẹ́ díẹ̀ adúgbò ẹ̀ ti pọ̀ jù. Nítorí pé o sì níbi tó tún sì máa pariwo mi. Ìyẹn dẹ̀ gbọ́dọ̀ ga ju eléyìí lọ. Àìkélé pọ̀ tó yẹ SS by ní director location. Ibo míì dẹ̀ wà táriwo yẹn ò ní tó tọ́ máa ní nǹkan báyìí lọ́nà ṣẹlẹ̀ sí ẹ̀ jẹ́ káriwo yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́pàá yẹn fún yàn lóyún káriwo yẹn jù bẹ́ẹ̀ lọ because imagine in real life nígbà yóò rí bẹ́ẹ̀ that is the essence of having directors for our productions so tí ẹjọ́ bá ní ọ̀ní sọ̀bẹ̀ sọ yẹn pé dúró síbẹ̀ bóyá torí bẹ́ẹ̀ sọ Yorùbá ni kò ṣe yé mi dáadáa ọkàn máa ní. Yorùbá lè ló sọ èbó orí ẹ ti jẹ́ ẹ̀fọ́ tààrà àtà ẹ ti jẹ́ fagídí tàwọn èbó kan bí lónìí báyìí. Tọ́ba ni dúró síbẹ̀ wọ́n wá ṣàlàyé nǹkan tí wọ́n kì í fi ọ̀ kó gbọ́dọ̀ gbòdì lára ẹ̀ reason tàfi ní director nìyẹn tàfi ní olùdarí ni. Ẹ ṣe òyà wa mo tún fẹ́ yàtàrà lọ síbi challenge. Hold on. Okay. Àǹtí sí lọ ó wà lórí tábìlì. Mi ìfẹ́ káwọn èèyàn gbọ́n tẹ́ bá sọ mo ṣe gbọ́ orin sókè. Ẹ ti bá wa parí yẹn mo tó wá fẹ́ tún lọ síbi kínní. Tó bá ń ṣe ẹ jẹ́ kí n sòyìnbó fún yín kọ́ńpó kí náà máa ń pè náà ẹ rán mi létí òyìnbó yẹn. Mi mọ̀. Tó bá lórí àwọn afẹ́ṣe ìdíje composition pé yes àwọn tó mọ orún sùn dáadáa wọ́n ní eight lẹ gbàbọ̀ ṣé bẹ́ẹ̀ ni nígbà yẹn àti nígbà yẹn. Ẹ jẹ́ ìṣàlàyé àwọn náà tọ̀ mú mi wọ́n mọ̀ káwọn náà. Ìdí tí wọ́n fi mú mi ni pé tí gbogbo ayé bá ń sùn
kì í sùn mi kì í sùn ọ̀tí láàárọ̀ so tí gbogbo ayé bá ti jí láti máa bẹ̀rẹ̀ orun tèmi ìgbà yẹn inú wọn máa sọ pé inú ọ̀run wo ni wọ́n sùn sleeping pattern mi ló wrong and I'm trying to work towards it. It's not even good for my health. And I'm the patient tí bá ti jí látàrí mo lè wà ọbẹ̀ dàárọ̀ ọjọ́ kejì kó wá di àárọ̀ kejì tiẹ̀ títí fẹ́sùn yẹn bá jì èèyàn gbọ́dọ̀ jáde lọ lọ ṣiṣẹ́ láì má tiẹ̀ fi ojú kan oorun rárá. So tó bá ti ṣe owó àárọ̀ ẹ̀lẹ́mí ṣẹ̀ṣẹ̀ máa sọ ní 5 or 6 ìgbà míì mo sùn 7 láàárọ̀ tó yẹ pé màá ṣe wá sùn kí ìyẹn ni mo fi ń sùn jù. Mo tún wá padà sórí ìbéèrè tí Tampan rán mi mo ní ká máa fi ṣe àlàfíbọ̀ ní o. Ìbéèrè tí Tampan rán mi ó dà ìpele ni màá fi kásẹ̀ ìbéèrè tí Tampan USA chapter rán mi. Àwọn ní àwọn orú nǹkan wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ internal auditor ẹgbẹ́ fáwọn orú nǹkan wo lọmọ ẹgbẹ́ lè ṣe tó lè jẹ́ kí ẹgbẹ́ bínú gan kọ́lẹ́tì ìjìyà tó tọ́ jẹ́ onítọ̀hún. Ọkọ̀ ti wà tán tí táwọn ti lẹ́yìn nígbà kan tí ẹgbẹ́ rẹ̀ bínú bí ìjà kò síbi tí ìsú ẹ̀ àwọn àtẹnujà ìjà tá máa ṣẹ̀ṣẹ̀ tán láti àwùjá nẹ́ẹ̀sì rẹpẹtẹ tí àwọn tí àtọmọ máa bá wa dá sí ìyẹn ò dáa so irú yẹn lè sáà ẹgbẹ́ rẹ̀ bínú pé onírú ìjà rẹpẹtẹ báyìí àdúrà ìgbà ìbúra yìí ẹ̀ka rẹ̀ ti rí tí ẹgbẹ́ bínú sáwọn tó ṣe sí so ìyẹn wà. Ẹ ṣeun ìyá wa ìbéèrè tó tawọ́ takùntasẹ̀ nínú mi ẹnì kí ló dé mo fẹ́ fi béèrè páyé lóní ọdún iléyá ni ẹ má bínú o wọ́n fi béèrè tèmi lò ó. Ìbéèrè tí mo fẹ́ bí ìyá wa gẹ́gẹ́ bá ṣe rí ìwàkiwà tó gbé àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ pé ìwàkiwà tó gbá àwọn èèyàn wọ̀ nísìn láti máa fi ìbára ẹni lò pọ̀ ìfagídí bára ẹni lò pọ̀ tá a mọ̀ sí rape tó ń ṣẹlẹ̀ nísìn. Ǹjẹ́ ó dáa kí àwa òbí ká kọ́ àwọn ọmọ wa ní sex education pé ká kọ́ wọn nípa bí tó bá ti bàlágà báyìí tó bá ti tó yọ ọmọdún báyìí o tọkùnrin bá ti fọwọ́ kàn ó lòyún lò torí láyé ìgbà tí wàá mo rántí nígbà tá à ń dàgbà bọ̀ àwọn ìyá bàbá mi wọ́n kó wa láyà débi pé ọkùnrin tó bá ti lè fọwọ́ kàn mí báyìí àyà mi ọmọ já ni pé mo mọ̀ sí lóyún mo dáràn. Ǹjẹ́ a rí ọ̀nà tí àwọn òbí lè gbà fi máa kọ́ ọ̀pọ̀ tó bá ti rí kíní rẹ o gbọ́dọ̀ yẹra fọ́kùnrin ni o ìjó dáa kí a ní irú ẹ̀ka yìí tá a bá sì ní irú àwọn nǹkan wo ló yẹ ká máa ṣe láti fi máa enlighten àwọn èèyàn wa láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìgbà ojúmọ́ nìyí tí ẹ̀dẹ̀ fún táwọn èèyàn wo àwòkọ́ṣe àtàwọn nǹkan púpọ̀ lára àwọn òṣèré wa. Ǹjẹ́ wọ́n lè bá wa gbé ẹgbẹ́ kan sílẹ̀ wípé nǹkan tá a fẹ́ kán bá wa ṣiṣẹ́ lé lórí leléyìí bóyá ẹ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ o bóyá ẹ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ o bóyá ẹ lè ti ṣiṣẹ́ lórí ẹ̀ mi mọ̀ bóyá àwọn ìbéèrè mo ti dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn torí mo rí kọjọ́ tí ń lọ tó mo ṣe kó gbogbo ẹ̀pọ̀ ẹ má bínú mo lérò pé ọ̀rọ̀ mi yẹn yé yín díẹ̀. Ó tẹ̀mí màá dáhùn lára nǹkan tẹ̀lé pé ṣé ó dára káwọn ní sex education wọ́n ti ń sọ fún pípẹ́ ìpè àti kékeré kan ní sex education irú àwọn ọmọ tèmi tí mo dẹ̀ rí nínú ìwé wọn tí wọ́n kọ pé these are your private parts these are your public parts àwọn private parts wọ́n sọ fún èèyàn gbọ́dọ̀ rí wọ́n ti kọ́ wọn ní school èèyàn náà tún ní right láti kọ́ wọn nílé wípé private parts ẹ̀rẹ́ o eléyìí o ti bí wọn ò gbọ́dọ̀ máa rí eléyìí o wọ́n lè máa rí yẹn ta a ní right láti
because nígbà tá a wà ní there are so many things that of láti máa bá àwọn òbí máa sọ tó lè affect ọmọ láìmọ̀ iye ọ̀nà ṣé ìgbọ́ mi clearly. à ń gbọ́ yí igbákejì ààrẹ wa náà ní kí n tún ọdún mi ò ṣe dáadáa mo ṣe ń àjọṣe so ṣé mo rò pé tí ń gbọ́ wa dáadáa yá mo yí sílẹ̀ náà ni mo tún yí sílẹ̀ sí. torọ́ ẹ̀kọ́ dọ́dọ̀ tèmi náà but táyì bá ń gbọ́ mi ó wà òkè. ó yá ìtẹ̀síwájú. so ó dáa gan àwọn ọmọ pé sex education àti lẹ́gàn ọ̀túndéléwé ká máa pè wọ́n jókòó ṣàlàyé àwọn kọ̀ọ̀kan nítorí mo sọ lẹ́ẹ̀kan tí àwa ní fáwọn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní wọ́n pàtàkì ṣùgbọ́n tẹ́ bá wo àwọn ọmọ sí dáadáa irú ẹ̀rù òkè bá wọn wọ́n bá fi láti béèrè questions lọ́wọ́ wọn which means tọ́pẹ́ lè fi wá ká máa dodge questions ká máa dá wọn lóhùn ọmọ tèmi wọ́n tẹ́ ṣọ àwọn kankan máa dìde máa ní lọ́mọ ẹsẹ̀kẹsẹ̀ ló máa dìde ló máa gba yàrá ẹ̀tọ́ so ó yẹ ká máa kọ́ wọn ká máa jẹ́ kọ́ wọn so that tí wọ́n bá rí irú tí ọkùnrin bá throw some passes at them tí wọ́n rí wọ́n á tètè ti ṣàlàyé nǹkan báyìí fún mi sọ fún wọn tọ́mọ bá rẹ̀ ti fẹ́ jọ́ ìyẹn ti mọ̀ pé gbọ́dọ̀ yàgò fẹ́ nìyẹn ìyẹn ẹ̀kan nìyẹn ọ̀rọ̀ ti rẹ̀ ẹ̀kù yẹn ó ti ń peléke sí ó ti ń tẹ́rìbù jù tẹ́lẹ̀ bọ́dẹ̀ ṣe ń tẹ́rìbù jù tẹ́lẹ̀ lọ ti kíkà ẹ̀ náà àwọn èèyàn náà ti wá mú ní gbogbo kan sí ẹni tó bá ní pé nígbà lọ́nà àkóhùn lọ rí ìjìyà tó ti wà fún sìn ó ti pọ̀ rẹpẹtẹ àwọn gan justice ni wọ́n ṣe tó èmi ò fọwọ́ sí jungle justice pé ó ṣe òun wà báyìí ó yẹ sọ̀rọ̀ pa ó lè ṣe pẹ̀lú I don't support it but ìjìyà kíjìyà ti sábà ti kalẹ̀ ló tọ́ sí wọn àwọn tó kọ́ tẹ̀ wọ́n lọ́dà kọ́ ní àwọn ẹni ìjìyà tó bá ti wà fún rẹ̀ kò pọ̀ jù rárá dẹ̀ nípa wípé òun ni bí èmi gbé láti àwọn kan gbé sílẹ̀ fún advocacy ṣe ní gbogbo ìta àfẹnusọ yìí náà àti ṣe we talk about it all the time tẹ́bá check Instagram page mi ẹ̀ máa rí ọ̀rọ̀ rẹ́pù tí mo sọ síbẹ̀ tẹ́bá check Instagram page àwọn colleagues mi tó kù talked about it at length àti àwọn méjì tẹ̀ tí òun mi torí ọlá ó ní ìkọ́ tó tẹ̀ sí pàtó ẹ̀ highly emotional ìyàwó òjò ìyẹn ó ní fíṣì bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbàgbá láti wà gbé tó rẹ̀ gbogbo èyí tí ó bá fẹ́ lọ sọ lójoojúmọ́ yìí our voices must be heard and mo dẹ̀ believe àwọn èèyàn nípa ọ̀rọ̀ rí ó ṣe ṣeré o mo gbọ́ ọ̀kan lẹ́nu gọ́mẹ̀tì fi pápá ọmọ ọdún mẹ́ta lò pọ̀ ọmọ ẹ̀jẹ̀ ní ọmọ bíbí inú ẹ̀ ìyàwó rẹ̀ lọ rìpọ́tì kò yẹ kó dárò ẹni bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ tí ìjìyà tó tọ́ àti tó yẹ kó fi torí ká lòun náà so that's my take on it. ẹ ṣe ìyá wa níṣẹ́jú kan wọ́n lẹ́ mọjójó gan wọ́n ló kò tó nìyí ẹ wà kọ́ mi jó lónìí bẹ́ẹ̀ yẹn ẹ kọ́ mi jó lónìí níṣẹ́jú kan kátó jó ẹjọ́ gan ni nínú kàlẹ́ẹ̀dì. Sorry, Dr. Wọ́n ti rẹ̀ mọ́ tó tó, lójú tó rẹ̀ ṣe àkójọ
orí ìjókòó ìṣèjọ ìjọ ìṣèjọ ìjọ oníjókòó òun ló rọrùn jù. tó bá rí pé ká lè fèsì ẹsẹ̀ máa dàrú. mo mọ̀ mọ̀ ni torí nínú challenge ni mo ti lọ yọ̀ béèrè yẹn jáde wípé ta ló máa jójójú mo ló Yorùbá kejì ni o. mo sì ti yín kan yín jó lónìí ká tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n jọ́ ti lọ. nítorí mo fẹ́ lọ sí abala ẹwà èdè Yorùbá. abala yìí wà fún láti rọra wa létí àwọn nǹkan tá a ti ń gbàgbé nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó ní abala yìí wà fún. mo ní ìbéèrè láti karùn-ún dé àìkíní dé karùn-ún ẹ̀ wá mú mẹ́ta nínú ẹ̀ màá béèrè lọ́wọ́ yín ẹ dá mi lóhùn. ṣé ń gbọ́ mi? mo gbọ́ yín mo mú béèrè àkọ́kọ́. ìbéèrè àkọ́kọ́ kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ yìí? ẹ má yí ojú torí mo mọ̀ wípé ọmọ Yorùbá pọ́nbélé ni yín lèmi náà ṣe gbá wọn béèrè fẹ́ràn jẹ̀kan wá. ẹ má yí ojú tẹ́ bá yí ojú ló lè bí mi nú. ó yá. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? gbogbo wọn bákan náà nà rí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ yàtọ̀. ìgbà ṣíṣe tòmí. ìgbà ṣíṣe rere. ìgbà ṣíṣe dòdò àti ìgbà remi. àkọ́kọ́ ìgbà. Ṣẹlẹ̀ máa ń jẹ náà ọ̀gá. Ó yá ìkejì. Gèjì ìgbà. Ìgbà rere. 200. 200. Ìgbà. Time. Ìgbà calabash ọkọ̀ omi. Ẹ ṣeun ẹgbà á. Ó yá ìbéèrè ẹni béèrè mi, ó kù béèrè méjì o. Pani. Ẹ lọ gbéraga o. Ẹ má lọ ṣe báyìí o. Àwa ni àwa gbé Yorùbá. Yorùbá wo tí mo bá ju òwe kan fún yín nísìn, ẹ kúrò lójú ẹ̀ wọ́n dé o. Ó yá. Ó yá ìbéèrè. Question number 2. Ìbéèrè kejì. Ẹ bá mi fi àmì torí àwọn ọ̀rọ̀ yìí. Ẹ bí pé ó lè sọ. Ẹ mú mi. Ẹ mú mi o, ẹ tó lè ní túláàsì ní dandan. Àpèjúwe. Ẹ fà mí sí. Ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ṣe sẹ́ni ẹ̀. Ó yẹ fà mí torí ẹ̀ bẹ́ẹ̀. Dòdò mìírí. Mi ò bí ní. Ẹgbà. Ìkejì, àlàyé. Àlàyé. Bẹ́ẹ̀ ṣe ṣàpèjúwe yẹn náà kẹ́ tún ṣẹnu bẹ́ẹ̀ ẹ máa gẹ̀ẹ́sẹ̀. Dòdò rè. Ẹgbà tàkọ́kọ́ yẹn. Ẹgbà méjì tàkọ́kọ́ yẹn. Mi. Ẹ ti ń gbìyànjú. Ìyẹn mi ìfẹ́ jọ. Ẹ ti ń gbìyànjú. Dòdò. Ẹ ti mú dòdò. Okùn kankan tẹ́ fi parí ẹ̀ báyẹn. Dòdò mi. Ẹ ti gbà o. Ìròyìn. Ìròyìn. Ìmọ̀. Àwọn yẹn mo ń gẹ̀ẹ́sì. Ẹ tún gẹ̀ẹ́sì eléyìí náà, ẹ tún gẹ̀ẹ́sì ráìtì. Ẹ tún gẹ̀ẹ́sì. Dòdò. Dòdò, ẹ ti gẹ̀ẹ́sì dòdò méjì ó kẹyọ kan. Dòdò lè ní ẹ̀. Dòdò rè kọ́, ó kùn kankan dòdòdò.
Dododo. Ṣé ẹ kó ẹ ti mú dòdò méjì ó wá kù tẹ́ẹ̀tù parí ó yá Ó wá kú. ìròyìn Dodo. Mi. dòdòdò. Dodo. Mo sọ wọ́n. Ní ìgbà mo rò pé ní dòdò mi. Mo tún sọ dodo. Ó dáa, a fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìdárayá. Mo ṣe mistake láti lọ. Ìdárayá. Ẹgbà ó yẹ gbìyànjú. Ìgbìyànjú ló ní ilé ayé. Ẹ gbìyànjú. Ìdárayá. Dodo mi. Ẹ ti gba dò mí ó yá okùn méjì tó kù. Ẹ ti gba dò mí yẹn okùn méjì tó kù. Ìdárayá. Bí ìmọ̀ọ́jọ. Àwọn èèyàn bá ti kọ́ síta fún yín. Dòmíremí torí pé ẹ̀wọ̀ screen ni. Wàhálà mi ò mọ̀. Ẹ tẹ̀ gbìyànjú kan ọmọ èkó sọ̀rọ̀. Ó yá ìbéèrè kan táàtù para kó abala yìí lẹ̀. Ó yẹ mú béèrè kan tó kù. 4. Àlọ́ o. Àlọ́. Ẹyẹ tírí kò gba igi kí ni o. Ẹjọ́ ìyára lẹ má sọ fún wọn o, mo fọlọ́ ọ̀bẹ̀wẹ̀ má sọ o. Ẹyẹ tíntín ó fò igba igi. Ẹyẹ tíntín. Ó fò igba igi. Ó fò igba. Ó tán igi àràbà. Àlẹ́ àríkẹ́ mọ́tò ọ̀kan nìkan ní àfi igi àràbà, igi ọdọ́ lẹ́rìí o. Ó wà mú sáré wà. Mo ti gbé àwọn tó wà lórí láìpẹ́ kọ́ máa sọ fún yín. Ẹ jọ ẹ sọ fún mi jàre. Títorí yín ni mo ṣe mú àwọn ìbéèrè fẹ́rànjẹ̀kọ wá fún yín o. Ẹyẹ bíntín fò. Ẹyẹ tíntín fò igba igi níní. Ó dá ẹ̀yà ara lẹ bá mi sọ fún wọn o. Ẹ jẹ́ wọ́n jíwèé wò tọ́rọ́jọ́ wá sí ń lọ díẹ̀díẹ̀. Wọ́n sọ fún mi. Wọ́n ti sọ fún yín mọ́ wọ́n máa sọ̀rọ̀ ni. Igi àràbà. Igi àràbà bò. Wọ́n ti sọ fún yín àwọn mẹ́ta kan ti gbà. Mo ní igi àràbà. Igi àràbà lọ́nlọ́. Ẹyẹ òdèrè. Ẹyẹ òdèrè kọ́. Ojú. Ojú. Bẹ́ẹ̀ ni. Ẹyẹ tí ó fò igba igi ṣe hàn pé ẹ lè wò nǹkan more than 200 lẹ́ẹ̀kan náà. Apàtẹ́wọ́. Mo ti mọ̀ yẹn nìyẹn. Ìjẹ́ ìmọ̀ràn ní ṣókí ọ̀rọ̀ ìyànjú fún àwa ẹgbẹ́ TAMPAN USA ní ṣókí. Ó tẹ̀ kí tó gbà kí because pẹ̀lú ìtẹ̀wà bí bẹ́ẹ̀ ṣe àkútẹ́ ṣe tẹ́ náà lẹ́tún ṣe ìjú láti jẹ́ kí kópa ní eré àkójọ yìí. Give kudos to you. Ọlọ́run àti ọmọ fún yín ṣe. Ọmọ tí mo máa fún yín náà ni wípé ẹ jẹ́ kí ìmọ̀ yín máa ṣọ̀kan.
Gẹ́gẹ́ tí mo yín kó máa ṣe tí mo bá ti ṣọ̀kan ìtẹ̀síwájú máa ń wà bẹ́ẹ̀ ìtẹ̀síwájú máa ń wà bẹ́ẹ̀ tí mo bá ti ṣọ̀kan kí lè sọ àbí ìjà ń ṣẹlẹ̀ láàrin lọ síwájú ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ̀ṣọ̀kan ara yín fi inú kọ̀ kẹta yín fi inú kọ̀ lò. tó kẹ́ ẹ tó wá lọ ìyàwó ẹ ṣe kẹ́ ẹ tó dé sórí ètò lẹ́ẹ̀kan mo béèrè kan lọ́wọ́ àwọn aráalé mo dẹ̀ mọ̀ pé yín náà lè gbà á wọ́n ní àti bikini kan láti mọ́ọ̀lẹ̀ jẹ àti bikini ò ibi pẹlẹbẹ láti mọ́ọ̀lẹ̀ wáyé ló jẹ́ kọ́ lẹ́yìn. kí ni jẹ́ ibi pẹlẹbẹ. a sì ń gbé yín náà bọ̀ wá sórí ètò bẹ́ẹ̀ sálọ èyí náà sì bọ̀ wá sórí ètò. kò sí wàhálà mà. kẹ́yìn náà lọ gbóná ní Yorùbá o àǹtí yìí ti gbìyànjú lónìí Yorùbá tí yín máa le gan ọlọ́sàjò jẹ́ kọ́wọ́ mi lẹ́bọ̀ sí Yorùbá tí máa fún yín máa le jù. àwọn ọdún ẹ̀ máa ń ṣe púpọ̀ ẹ̀. ó ti tán. tó bí mo ṣe wá ń sọ lọ ìyá wa torí mo rí pé àwọn èèyàn wà lẹ́yìn yín. ìbéèrè tí mo béèrè mo ní ibi kíní kan la ti mọ̀lẹ̀ jẹ mo ti béèrè lọ́wọ́ àwọn aráalé kan tó dé fún àsìkò ọdún iléyà tá à ń ṣe ẹnìkan ló gbówó yẹn sílẹ̀ báwọn fẹ́ fi ṣe ọdún iléyà fáwọn èèyàn wa lónìí ni mo wá ní kí n bì bóyá èyí náà mọ̀ ṣé ẹ mọ̀. ṣé question náà nìyẹn ti pẹlẹbẹ láti mọ̀lẹ̀. ibi pẹlẹbẹ kọ́ o èmi máa fáìn yín $5,000 ni máa gbà lọ́wọ́ yín tọ́tẹ̀ bá ti wọ Amẹ́ríkà ibi lẹ́bẹ̀ ṣé ẹ pé mẹ́nẹ́ inú owó la máa ń pọn sí ṣé ẹ pàwọn pàlàpàlà kan máa ń wà lára tá a bá ti ń tú ewé rẹ̀ ṣé ẹ pàwọn ọmọ ọkọ máa jẹ ká tó dọ̀rọ̀ síbi ọ̀lẹ̀ gangan fún délé ibi lẹ́bẹ̀ láti mọ̀lẹ̀ jẹ ibi lẹ́bẹ̀ kì í ṣe pẹlẹbẹ o. tó kẹ́ tó wá lọ mo fẹ́ kẹ́ mú àwọn olólùfẹ́ yín tó ń wò wá ká fún wọn lẹ́bùn ọdún iléyá. wọ́n wà nílùú Nàìjíríà ní o. kí lẹ́ni ká ṣe é sí. ẹ máa bá àwọn olólùfẹ́ yín máa kọ orúkọ wọn sílẹ̀ wọ́n máa fi àkáǹtì nọ́mbà wọn sínú TAMPAN USA chapter tá a bá ti parí wọ́n máa credit àkáǹtì wọn. ok ṣé nínú àwọn tó wà ní dàda yìí. bẹ́ẹ̀ ni. mo mú Queen TVAL. sílẹ̀ pé. Queen_TVAL. Queen_TV. AL. ẹ jọ ṣẹlẹ̀ Nàìjíríà náà wà. because ẹni tó wà ní Nàìjíríà ni o. mi ilé mọ́. nítorí owó tó fẹ́ tí wọ́n fẹ́ fi ra dátà sórí fún wọn tó rà mọ́ wípé ó rọrùn nílùú Nàìjíríà tá a gbọ́dọ̀ sọ̀dà kejì pé wọ́n bá wa bẹ̀rẹ̀ ètò yìí látìgbà tá a ti bẹ̀rẹ̀ lásìkò yìí tó afẹ́fẹ́ lè fi dúpẹ́ lọ́wọ́ wọn pọ́n ṣe é á bẹ̀rẹ̀ sí kí wọ́n pọ̀ sí yá. ok àwọn tó ṣá mo mú ọdún ire ní 08. ire ní 08. ọdún ire ní 08. ìyẹn níbi kọ́kọ́ Nàìjíríà ló wà sí. dẹ̀ ire olúwa ṣùgbọ́n mi. ire olúwa ṣùgbọ́n mi. mẹ́wàá ní bá tún mú sí. mẹ́wàá là ń lọ. ẹ ti mú mẹ́ta ọkùnrin. ìtorí ọdún. COKE. èwo ni COE o COKE. RO YIN. LOLA. Tatu ni okùn mẹ́fà. Amina. Muhammad. 37 670 FAC. Ẹ bá mi tún márùn. Top Yẹmi. Rárá ní American bí náà wà. Ó kẹ́ má jẹ́ mú ìfẹ́. Ẹ bá mi mú Suzy Rich. Ó rà pé ìlú òyìnbó ni Suzy Rich wà mí ṣe rántí mọ́. Ó dé àìsàtẹ́ òyìnbó lẹ́wà.
Suzy, check a lè mú lé ẹ tó bá dẹ̀ wá lo ìgbẹ́ ẹjọ́. Ó yá.